Sulaiman ọmọ Sanusi jíire lónìí o àbùṣebùṣe òkú ọdún oníbẹ̀lẹ̀ yìí dágbére fáyé. Abọ́láńlé ní ẹ bá ń kẹ́ ọkọ mi sẹ́, ẹ bá ń kẹ́ ọkọ mi sẹ́ o, kíkú mọ́ pa látìlẹ́yìn mi kájọ pẹ́ fúnra wa. Ire lónìí o Haji Sulaiman oríire àfire, bàbá Rashida bàbá Maimuna olówó orí Abọ́láńlé Adébáyọ̀ lónìí oríire àfire. Tó o bá wá ń gbọ́ mi gbóhùn ẹnu mi, àyà rẹ̀ ló rán mi sí ọ, ó ní wá bá wọn kádé rí òun ìfẹ́ òun ni ẹni bí ọkọ òun Haji Sulaiman pókú ọdún. Ó ní ọlọ́gbọ́n ló ní ọgbọ́ òbí ló ní òbí kú dànù, ó lárí dùnú rẹ̀ ò ní dìbànújẹ́ lọ́lá Ọlọ́hun Ọba, ó wá lò ó ní rí gbìtùnú bí ò ti bí ọmọ lọ́lá Ọlọ́hun Ọba. Ó wá ní bá ọ̀yá pẹ̀lú àpò bàbá tó bí ọlọ́mọ ni ọmọ olóye mòyìn àjíbò òkè onílé ọ̀yẹ́ ara yìí jí méje òjò kí ń para ìgbẹ́ tí abọ́léyé lóye ń pa ńlẹ́ ọmọ ẹkùn tó fi torítorí ìjà àlùgbò ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tí ń gbénu bá sọ̀rọ̀ tí bàbá oníkálukú bá ń kẹkùn lọ́nà wọn máa sá kíjokíjo ni ọjọ́ bàbá ẹ̀yìn kẹkùn lọ́nà okótakó tọ́fà sílẹ̀ ọ̀rọ̀wọ́ rẹ́dẹ́rẹ́dẹ́ ẹ̀sẹ̀rọ̀ oko ńbẹ́jì káòsì ní bàbá yín fi ìgbẹ́kùn délé lọ́jọ́ sí ìgbẹ́ tí ọmọ àsọyé sòrò yọ̀yọ̀ tó ti ilé ìgbàrò ó wá mo ní ní ọlá ọmọ ẹkùn lórí òkè ìjì ẹlẹ́yọ̀ ọmọ ẹ̀yọ̀ ìjì mọ̀pẹ́ ẹlẹ́yọ̀ ọmọ orò wọn lé òtútù kí ń mara ìgbẹ́ tí ń bá aṣọ ńlá ní bàbá yìí fi ṣàgbéjì ara òǹlé ọmọ olókè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan bẹ́ẹ̀ níbẹ̀ wọn á jàkàrà nǹkan bẹ́ẹ̀ níbẹ̀ wọn á jẹ kúrú funfun nǹkan bẹ́ẹ̀ níbẹ̀ wọn á jẹ wọ́wọ́ ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúróbọ mẹ́rin àbẹ̀rẹ̀ bọ mẹ́rin àkúnlẹ̀ bọ mẹ́rin ìjókòó ní bàbá yìí fi sára rin dín àdìgbègbè ọmọ yìí gbẹ́tì sọwọ́gì ní ọmọ olóyè oyin apàkókò dádì ẹgbẹ́ ọmọ abọ̀kẹ́kọ̀ tó bọ̀nà mo nínú ọlá olómi tútù ẹsẹ̀ òkè. Ọlọ́run má jẹ́ ó ṣèyí láṣẹ mọ́, bàbá lókè má jẹ́ ó ṣèyí mọ́ láyé. Ọlọ́run má jẹ́ ó ṣèyí láṣẹ mọ́, bàbá lókè má jẹ́ ó ṣèyí mọ́ láyé. Happy birthday to you. I wish you long life and prosperity.